bí mo ṣe ń sọ lọ ẹlẹ́ẹ̀kẹta ṣẹ́rí léyìí mostly ó lè jẹ èèyàn ní bíbáyìí náà nílùú tèmi wà náà bọ̀ ìlú tó pọ̀ sí jù ṣé àwọn èèyàn láti bíbáyìí tí wọn ò rí ìwé ìlú ìgbà wọn dọ́gbọ́n lọ síbẹ̀ ìlú tí mo sọ yẹn lọ́jà dúró kò sí lóyìnbó téèyàn ò ti lè lọ́jà dúró ṣẹ́rí tó bá lọ bẹ́ẹ̀ àwọn èèyàn kan ní ilẹ̀ Haúsá làwọn ti kúrò ṣé mo pé ilẹ̀ Haúsá wọn máa ń dábẹ́ fún wọn báwo ni ọmọ mi Kabirat ẹ fi hàn mí báwo náà ṣe ń flip camera TikTok ẹ mọ̀ pé èmi ò ń parọ́ TikTok ò ń ṣe ibi tí mò ń wá mi like social media bẹ́ẹ̀ yẹn torí ẹni tó wá ló tún sọ mí pé mi ìbá máa pa mi ìbá kàn flip camera ni but mi ò mọ ibi tí ń fi flip camera so ṣé rí tó bá ṣe kí níbẹ̀ mọ èèyàn kan ní ilẹ̀ Haúsá làwọn ti kúrò ọwọ́ nílẹ̀ Haúsá táwọn ti kúrò yẹn torí pé wọ́n máa ń dábẹ́ fún wọn ìlú yìí ò dẹ̀ faramọ́ pé kéèyàn máa dábẹ́ wọ́n believe pé ṣe mọ̀ kò kí ń jẹ́ kí obìnrin bá dàgbà àwọn obìnrin bẹ́ẹ̀ ni ò kí ń gbádùn ìbálòpọ̀ ṣe mọ̀ pé ìgbádùn ẹ mọ̀ tó máa ní wọ́n gbé wọn débẹ̀ gbogbo ohun táwọn ọmọ mi Kàbírà kọ́ wa àtàwọn sísítà Ọ̀pákúnlé Òyìnlóye àti gbogbo àwọn tó kọ́ wa dédé níbí ṣe mọ̀ àwọn obìnrin tó jẹ́ pé wọn kì í ríìchì óòyẹ ẹ ṣáà ti mọ̀ ó tí ọkọ wọn ṣe tó máa lọ́kọ àwọn ògbé wọn débẹ̀ wọn láwọn ẹni tó bá dábẹ́ fún wọn gbádùn ìbálòpọ̀ so tó bá fi kíní yẹn parọ́ bẹ̀ so wọ́n máa ń fún wọn nítorí ìyẹn ipe torí ẹ̀ làwọn ṣe sá kúrò kí táwọn bá dẹ̀ padà lọ wọn bá wá ṣe kíní yẹn fáwọn it doesn't matter àwọn ò bá dàgbà so ṣẹ́ni tó ti torí ìyẹn gbà ṣe mọ̀ pọ́n ti láwọn ò lè délùú yẹn mọ́ ìyẹn ìlú abínibí wa àwọn ẹnìkan bá ṣe mistake ó yẹ ẹ gbọ́ ẹ wá gbọ́n tí ẹni yìí náà òun náà fi kí gbogbo wa pé kàmọ́ntà ń ṣe ẹ dẹ̀ mọ̀ pé a máa ń create awareness ń bíbá yìí ni ìta bá rí pé àwọn èèyàn lè jàǹfààní ń bẹ̀ àwa náà á gbé wá sétí ìgbọ́yín gbogbo wa náà á lè jọ sọ̀rọ̀ lé. ẹ jẹ́ ń tan speaker. Battery 100%. Connected to Shorts Galaxy Note 10. Problem not come too much like this. You did the Kawasaki and he went to Nigeria for 30 December. Hey, there are some Ogun. I don't know if it's Ogun for ẹni tó ẹ mọ̀ pé ẹni ẹ sọ pé Kawasaki tí mo Kawasaki ní kíní tí mo sọ pé a dúró ń gbèyàn já dúró ó wá lọ ilé ọdún mo máa wọn ìpọ̀lọpọ̀ èèyàn tó ṣe bẹ́ẹ̀ tán lọ ilé ọdún o ó ní gbogbo àwọn àna àlùkọ́rọ́ yìí tó máa gbà o wọ́n kọ́kọ́ lọ àwọn ìlú kan àwọn ìlú mìíràn ní Áfíríkà wa ni kò ní jẹ́ ìlú abínibí wa wọ́n wá ṣe ra tíkẹ́ẹ̀tì láti ìlú yẹn lọ ìlú abínibí wa bọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ ṣe rí wọn ò gbọ́dọ̀ ya fọ́tò kọ́ máa wá fi location sí ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa ní mo wà ní kíní irú tí mo ń gbà ní àárín ọjà pé ọjà Olújúwòye mo wà yìí o ọjà Mushin mo wà yìí o Ọlọ́run má jàre wọ́n kó bẹ́ẹ̀ nìyí náà ni o ẹ jẹ́ ká jọ gbọ́ ṣe rí ẹ rí pé mo post kíní kan gbogbo ọ̀rẹ́ kọ́ lọ̀rẹ́ o gbogbo ọmọ ìyá kọ́ ló nífẹ̀ẹ́ yàn o gbogbo ọmọ bàbá kọ́ ló nífẹ̀ẹ́ o gbogbo àǹtí tó ń pè láǹtí gbogbo ẹni tó ń fọ̀rọ̀ ẹ lọ aláfọ̀rọ̀ lọ gbogbo wọn kọ́ náà nífẹ̀ẹ́ yàn dénúdénú o Ọlọ́run ò ní jẹ́ atẹ́nítìkà a ní ṣubú fọ̀tayọ̀ torọ́ ọmọkùnrin yìí kò fi kó bá rẹ̀ nìkan ó kó bá yàwó àtàwọn ọmọ ẹ̀ ẹ má jẹ́ pàṣẹ mi ó sọ̀rọ̀ jù ẹ jẹ́ àjọgbọ́ kí gbogbo wa jọ dìbéètì lé lórí. A lot of Yoruba, so get a translator, a John Toriolong. Which kind of problem is, let me go into the story real quick. So a few years ago, he went to the US with his family, his wife and 2 children. On arrival, they started working, but it wasn't bringing a lot of income because they were working under the table. So they said, you know what, we are still within the 1 year. Ṣẹ̀rí tó bá ní èèyàn work under the table. Mo ti sọ fún yín ẹ ti máa àwọn èèyàn tó jẹ́ pé wọ́n á lo ìwé ẹlòmíì. Ìyàwó kan ò lè anybody ò lè lo ìwé àwa kan torí ó máa nírú iṣẹ́ kan tó ń ṣe tó yẹ pé èèyàn kò lè lo ìwé ẹ̀. Ṣé wọ́n torí ó máa gba ìka ẹ̀ gbogbo kíní yẹn wọ́n ti gbà àwọn iṣẹ́ kan wà tó yẹ pé mọ̀ tọ́ọ̀ ní ṣe bẹ́ẹ̀. So tó bá ní on work under table nǹkan tó mì nìyẹn. Ìwé ẹlòmíì náà ń lò fi ṣiṣẹ́.
ṣé ọ̀rọ̀ mi yé yín so mo kàn fẹ́ kẹ́ máa yé yín ni ìlú tiwa yìí lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ òun ni mo fi jẹ́ pé àmọ́ ẹlòmíì ta ní a lè lẹ́gbọ̀n a lè lábúrò a lè lẹ́bí a lè ní kíní tó jẹ́ pé tó bá sọ pé àwọn máa káwọ́ sókè fi ṣe kíní ni tí ò jẹ́ pé wọ́n gbàwé wọn straight tí ò jẹ́ pé kíní ká lè sọ fún wọn èdè ò ní dìwà o èdè ò ní dìwà o èmi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń lọ lé but wọ́n ṣẹ̀mọ̀ ẹ̀jẹ̀ àdèmọ̀. 1 year gap, they advised them. I said within the 1 year gap that you can do Ikawosoke, and they opted for it. They did Ikawosoke, and they were given work permit to work with, and the wife went into care job, and he went to Uber, care job, security. A lot of income was coming in, and thank God for God. Luckily for them, 6 years later, their Ikawosoke was approved. They were given a permanent residence of the US, and they were so happy, like, well, they started traveling, went to Puerto Rico, Mexico, all the coasts, went to UK, went to Canada. You were just going everywhere, and all of a sudden, the husband said, baby, I think it's time for me to travel to Nigeria. It's time for us to travel to Nigeria. The wife was like, yeah, go to Nigeria and go and do what? Have you forgotten how we got these our papers? We cannot go to Nigeria. The husband said, only one you will go here, you will go. They know how they do. I don't understand. They know how they do it. You understand? The husband shall explain to the wife. The was like, this is risky. Don't let us do it. Let us. The husband said, no, I've missed my mommy. I've missed my daddy. The wife said, me too, I've missed my parents, but because of how we got these papers, we can't do this right now. Let it breathe. Let us give it some more years. The husband would shall not agree. Okobara ticket to Lubate quality, nobody Nigeria. He went to Nigeria, he had fun. The wife was like, shall be careful. Musha follow on Ben. You know whatever happened to you, happened to me too. Shall be careful. They went to Nigeria, did this dirty December, enjoyed himself and all that. You know, he took pictures, When the Shah came back last year, so it wasn't last year that he traveled, it was previously, it was year or year before. But last year, the Shah received a mail from immigration asking them to appear for an interview and to bring this document, bring that document, bring this. That was why they went back to their lawyer that did the Ikawosoke for them. That, we got this letter in our mail. What's going on? The lawyer was like, did you, this letter doesn't come. You know, they know all those letters. They know all the names those letter bears. This letter doesn't come except you violate one of the rules and regulation of this your Ikawosoke. What happened? Did you violate any reason? No, we're not doing anything. Did you travel to Nigeria? Did you go to Nigeria? Because, you know. And the other one was like, yes, I did. He said, okay, did you take any pictures? Did you do videos? He said, no, I took just one picture and this is it. But under the picture, he tagged 4 of his friends, you understand? But one of his friends that was with him throughout the dirty December had a lot of pictures of him that he uploaded in his album, on his Facebook. And he tagged him on it too. So the lawyer Shah went through his photo. He said no. So he went. He said, did any of your friends post any video or photos? He said no. So he went to all the names that he tagged. Then he saw what I just told you, that one of his friends posted him, welcome back home, we miss you, bro, we did this, later December is dating, you know, all those things. Hey, there's a problem with there's fire on the mountain. Hey, my okay, you don't appear for this interview. Let's wait for what will happen. They did not go for the interview. They did not appear for the interview. Afterwards, immigration sent them another letter that they should evacuate. They should leave the country within 30 or 90 days. I can't remember. Hey, I don't understand it. Because I'm sure that if you had gone to that interview, probably they would have been deported. You cannot deport in Shemakoshi. That is still good if it was the husband that they deport. But it is going to affect the wife and the children. I don't know. I'm not an immigration lawyer. I'm just saying. But I don't know how that works. Now they've told them to leave the country within 30 to 90 days. Look, in lawyer, that's anything because I understand. I know that those lawyers, they'll be happy right now because the jail wants today. They will find another means, they will find another way. They want to help them with this, help them with that. Why? Why is that just little igbono? Why is that you cannot just listen for 1 second? Why? I want to understand. Moral lesson. Please, if you're in the abroad and you know that you're illegal, just tell that radar. To save your stress of all this nonsense thing that because you think okay, you did the Ikawosoke, they gave you your residence permit, right? But you are still they are still watching you, they are still spying on you. Someone was even saying it's the wife that told on him, that went to tell that what Yahweh will so because Yahweh knows better that Toma Fagbo. The wife knows that if he went to spy on him, probably they've had a fight or something, and it was this, and she's like, opportunity, let's say, Leo Komikuro, America. If she does that,
she's also going to be affected. Now, the lawyer asked for that. I forgot to tell you. The lawyer asked that, did any of his friends know that I did the Kawasoke? He said yes. 2 of his friends know. And now wondering, where is one of those friends that went to spy on him or told immigration on him? I don't know. I'm just speculating. I don't know. I don't understand. Or is it because they're spying on him, so they gave you the residency, yes, but you are still under their control. They are still controlling your life. They are still watching you. They're going to watch you for a long time. Listen, 10 people might do something. They were like, how people used to do it now. A lot of people go through that route. Yes, I understand. But 10 people might do something. But you see that one person that they will catch him. He won a scapegoat. They used to flog the rest of the 10 people. I'm telling you, honestly. So now, wọ́n ti wá mọ̀, wọ́n ti mọ̀, ọ̀dọ̀ wa ń bí ló ti ṣẹlẹ̀ o. Ṣé rí pé ńgbà míì, àwa ọkùnrin bóyá ká máa gbọ́ràn sáwọn ìyàwó wa lẹ́nu. Wọ́n ti ń lọ sílùú mi, ṣé rí wọ́n lè lọ sílùú mi, kò ṣe pé wọ́n lè lọ sílùú mi. Bọ̀ ìlú tẹ́ ti sọ yí pé wọ́n fẹ́ ó máa ṣe báyìí báyìí, máa ṣe gbàṣàgbọ̀ fún yín. Torí ẹ̀ náà ṣe fún yín ní ìwé bíbá pé o kàn má lọ dẹ́mi yín légbodò. Ẹni pọ́n lọ sígbọ́n lọ ságbọ̀n. Àwọn èèyàn ń ṣe nítòótọ́. Wọ́n ń wọ irú èmi sì bá kúrò mi báyìí. Nàìjíríà ní tíkẹ́ẹ̀tì mi máa sọ straight. Nàìjíríà náà ni máa ń gbà kúrò. Gbọ̀ṣẹ́ láwọn yẹn, wọ́n lè lọ Ghana. Wọ́n lè lọ ibẹ̀ náà máa láwọn lọ. Wọ́n lè lọ sílùú mi ẹ̀ṣà tí mo wọ́n á tún wá ra tíkẹ́ẹ̀tì míì láti bẹ̀ ṣe lọ. Bó ṣe láwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, wọn ò ní ya kíní, kọ́ ní àmìn kíní. Bọ́ ọkùnrin yìí náà kò yá kó lóun wá níbì kan. Ó táàgì àwọn ọ̀rẹ́ ẹ̀. Ṣé rí pé Facebook, social media, bó ṣe dáa tó náà ló ní tí ò dáa sí ń pa ẹ̀. Ọlọ́run má jẹ́ káyé dì wá. Ẹ wo ọkùnrin yẹn, fọ́tò ẹyọ kan ṣoṣo péré lòun fúnra ẹ̀ yà tó post. Kò mọ̀ pé lára àwọn ọ̀rẹ́ tó ń bá kiri, ìyẹn ń ya lóríṣiríṣi. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ṣé mo pọ́n ní àwọn tó ń jẹ́ kíní wá bíbá ìgàn wọn lájẹ. Wọ́n léèyàn kan ló lọ ṣèké ẹ̀. Tálámọ̀ tó ṣèké. Ẹ mọ̀ bóyá nínú àwọn ọ̀rẹ́ tó ń bá kiri nígbà tó délé. Ọlọ́run ló mọye tó máa fẹ́ lòmí o. Bóyá èyí tí inú ẹ̀ ò dùn tó kó wo pé kíní kan kó máa wo pé ẹni táwọn jọ ń fèdí pòdì ló ti wá débẹ̀ sí. Kò dẹ̀ mọ̀ pé wá dúró iṣẹ́ tọkùnrin yìí ń fàtàn. Ó ń wa Uber. Ó ń ṣiṣẹ́ gbéyàgbéyà. Ó tún ṣiṣẹ́ ọlọ́dẹ. Iṣẹ́ ọlọ́dẹ ni àwọn security. Ṣé mọ̀ àwọn offices, àwọn tó máa dúró sẹ́nu, àwọn ló máa ṣílẹ̀kùn fún yàn. Ó tún ṣe iṣẹ́ mẹ́ta lọ́kùnrin yẹn nìkan ń fà. Ìyàwó ẹ̀ ń ṣe gbéyàgbéyà. Tẹ́ bá rí èèyàn Nàìjíríà kò ṣe pé bóyá owó yẹn ti wà ń bẹ̀. Wàláì èèyàn ti save. Àbẹ́ni tó bá ní good credit bí irú èmi, ẹ máa fi credit card ra agbára àwòrán kòkó bàbá sásùn. Ta máa san díẹ̀díẹ̀ ni. Nísìn yẹn wo gbogbo ohun tó ṣe nísìn. Nísìn yẹn wo gbogbo ohun tó ṣe nísìn. Ọkọ lẹ́nu ó ti fi kó báyàwó torí fámílì lọ́jọ́ fún ọ̀pọ̀ o. Níbi báyìí sọ ti ní kó máa padà sílùú wọn. Ọlọ́run má jẹ́ káyé ṣe yẹ̀yẹ́ wa. Ọlọ́run má jẹ́ káyé ó ṣe kò tán dì wá. A padà sí aburú àní ìmọ̀. Àánú ìyàwó yẹn ṣe mí. Àánú àwọn ọmọ yẹn ṣe mí. Àánú ọkùnrin yẹn náà ṣe mí pàápàá. Torí ó finú wẹ́nu ni. Ó lóun míìsì yáhùn. Ìyàwó lóun náà míìsì yáhùn. Ṣé rí bó ṣe míìsì yẹ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn bóyá ọkọ̀ bá tiẹ̀ ní pé òkè. Kọ́ra tíkẹ́ẹ̀tì kí ìyá wọn pàdé wọn l'Abidjan. Àbí kí ìyá ẹ̀ pàdé ẹ̀ ní Kútọ́nù. Àbí pé kálọ́kùnrin yẹn ò sọ fọ́ọ̀rẹ́ ẹ̀, ó lóun sọ fáwọn ọ̀rẹ́ òun méjì. Èèyàn ṣàlẹ́ ni téèyàn ń fọ̀rọ̀ lọ.
Kọ́lọ́run má jẹ́ afẹjọ́ sùn ká ní. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe ń bíbà rẹ̀ tí bá ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe ń bíbà nìyẹn rẹpẹtẹ. Ẹ̀rọ ọmọ Kristẹni mi Àdísà ni ó wà nù kíní ẹ̀, Àlímà ni ó wà nù kíní ẹ̀ tí wọ́n yé wọn. Tọ́rọ máa ní ọmọ òun ò rè ṣànà láwùsá alẹ́ o, ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ni kíní ẹ̀ kọ́ ló pọ̀ sí jù. Àbí káwọn míì ní wọ́n fẹ́ gbẹ̀mí àwọn ẹbí àwọn olóògùn ni wọ́n ní ifá má wọn ọ̀nà máa fà wọ́n ṣe tútù. Ìlú ìdẹ̀kúndú ẹ̀mí. So ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa dá sí in tí mo gbé wá lẹ́ni nìyẹn. Kọ́lọ́run kó ṣàánú wa. Ṣé mọ̀ pé mo ti sọ méjì. Kọ́lọ́run má jẹ́ kí afẹjọ́sùn ká. A ní bọ́ta ṣọ̀rẹ́, a ní mú ọ̀tá wa lọ́rẹ̀. Ọmọ fi ń ṣẹ́rí kíní tí mo post lé sórí kíní. Àwọn èèyàn wà láì ẹ̀rọ bíi pọ̀ rẹ̀ ọ̀rẹ́ yín tímọ́tímọ́ ni. Bẹ́ẹ̀ bá ń ké wọ́n lè máa bá yín ké. Láì mọ̀ pé ìṣubú ara wọn náà wá láì kìí ṣe tèèyàn. Ẹ wo orúkọ Síìmù Jàmíù yẹn sìn tó ń bẹ̀ mí kí n jọ́. Ìyá ọmọ òun Ràṣídá Jàmíù ó ya wèrè ni torí àwọn ẹnìkan ní wáì tí mo fi dúró ọdún 4 bẹ́ẹ̀. Ńgbà tó ń sọ fún mi pé ó ya wèrè. Ebi mo sọ mọ́rọ̀ pé dádì lẹ́yìn tí mo ti gba ìwé kóòtù tí mo ti gba kíní dádì ló pè mí jókòó tó fọ̀rọ̀ Ọlọ́run bọ́ èmi pé kí n fi sí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí dádì náà mà wú kọ́ńsì mọ́ kò sí ọ̀kẹ́lẹ̀bẹ̀ kí la fẹ́ perú yẹn olórí ìjọ ẹ wò ya Kọ́símù náà. Ṣé ní oríṣiríṣi àwọn èèyàn burúkú wà nílé ayé yìí téèyàn onímọ̀ inú èèyàn lèèyàn mọ̀. Ṣé tí n bá yarí kanlẹ̀ ń gbà yẹn tí mo gbé já ti fi Ràṣídá Jófin yóò ti wà lẹ́wọ̀n sí gbogbo ìburúkú yìí a ti mọ̀ pé yẹn ti palẹ̀ mọ́ kúrò lẹ́ni. Èmi gbọ́rọ̀ sáwọn lẹ́nu ń gbà yẹn bọ̀ kò sẹ́ni tó bèmí ẹ̀ tí ẹ̀ yírí ẹ̀ wò pé pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o. Gbogbo wọn múná lọ ní ẹni bí ni wọ́n Jamiu family ẹni bí. Kí náà fi yàtọ̀ sọ́rẹ́ ọ̀dàlẹ̀. Ìbọ́lọ̀ náà ló táṣìírí. Káúsára ẹ̀sìn bẹ̀ ni àwọn èèyàn fẹ́ join. Káúsára a mọ̀ pé tíbítìmí ò sí lórí show. Àwọn èèyàn fẹ́ join. Mo rí páwọn èèyàn ń request. Ṣé Káúsára ti sùn lọ ni? Káúsára ò gbáwọn èèyàn wọlé. Èmi mo ṣe gbé wọn wọlé mo rí pé wọ́n request. Ṣé o ti lọ bá fọ gadi? Hello, mami. Báwo ni ọkọ mi káàbọ̀ o? Ẹ kalẹ́ mà. Kalẹ́ o, ẹbẹni tẹ́ ẹ mọ sọ̀rọ̀ fún o. Ó lágbára o, kọ́lọ́run ṣàánú kéèyàn má fi. Ní ọkọ yóò lè jọ́rọ̀ ọkọ pàápàá o. Kéèyàn má fi inú wénú. Kéèyàn má fi inú wéwu, kéèyàn má bàa jẹ́wọ́, kọ́lọ́run ṣàánú èèyàn. Sísá Balógun ẹ bá mute lọ́dọ̀ yìí. Mo ń gbọ́rọ̀ ìjà rẹ̀. Kọ́lọ́run má rẹ̀ ká ṣe àwọn èèyàn, kọ́lọ́run yẹ ká bá àwọn èèyàn gidi tò. Kọ́lọ́run ṣọ́ wa lọ́wọ́ àwọn tí aṣọ tí wọ́n ń ṣọ́yàn. Kọ́lọ́run ṣàánú fún wa, ó lágbára o màámi. Àwọn fámìlì yìí ṣe mí wàláhì àná. Ó lágbára. Alexa TV, ọgbọ́n là ń kọ́ bíbẹ̀, kò sí kankan tá à ń ṣe ń bíbẹ̀ àpàyàn. À ń fi platform yìí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ ní. Bí ilé oníkálukú ṣe lè tó lé ayé rẹ̀ bá ṣe lè ṣe láwùjọ láì ṣe pé a máa ṣẹ̀yàn. Kọ́lọ́run ṣàánú èèyàn kò gbà lọ́wọ́ àwọn amúnúbí ni àbáwọn ṣe máa ń sọ. Ó lágbára kọ́lọ́run ṣàánú wa o. Látòdìndín Nàìjíríà ló kó bá. Ẹni tó mọ̀ pé nǹkan báyìí ló fi gbàwé. Òun gangan tó wá fọ́tò kan ló yà. Ìwọ wá ya fọ́tò ọ̀rẹ́ rẹpẹtẹ. Ó wá to gbogbo ẹjọ́ sórí Facebook. Ó tún wá kọ síbẹ̀ pé ìbáṣe ṣe ní bíbá yìí ó lẹ́tìkẹ́.
ọdẹ lóhun náà ó lágbára mọ́mí òun náà ló tún lọ pẹ àwọn kinní ló tún ṣòfò fún ẹ. ló ṣòfófó mọ́mí ṣèbí kan náà lẹ́yìn náà sọ fún wa pé olóṣì eléyìí tó wá mú àwọn kinní bá yín tí ò mọ̀ pé níwèé ìgbélù ṣebó lẹ́yìn náà sọ fún wa náà nìyẹn. ṣé mo pé mi ò rọ̀ṣì ni wọ́n ní post ẹ̀ fi hàn yín. ẹ̀yin náà wá worú nǹkan bẹ́ẹ̀ kẹ́ má wà níwèé yẹn kẹ́ má wà níwèé bíbí tó ń fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ ni ọ̀nà ògbàbẹ̀ lọ ni. torí lẹ́yìn ìgbà yẹn tó rí pé kí ló ń ṣẹlẹ̀ mo ń sọ pé mo ní èèyàn lèmi àti hush puppy ipa àjọ ṣe money laundry ni mo ní ó wà lọ́wọ́ mi mo yìí máa ẹ má wọ ìmọ̀ post ẹ mọ̀ pé mi ò ń kánjú bó lè sọ̀rọ̀ kan sì kí n túbọ̀ sàn kankan fóṣù kan ẹ máa rí báyìí ẹ̀rù ọlọ́run á báyìí. so kò kéèyàn má wulẹ̀ gbẹ́kẹ̀lé yàn lẹ́yìn kéèyàn gbẹ́kẹ̀lé ọlọ́run. àwọn ọdẹ ń tẹ̀lé mi káàkiri ẹ mọ̀ pé kọ́ máa kéèyàn dẹ̀ máa mọ̀. wọ́n rí pé léyìí lọ bí iṣẹ́ ó ń dé gbogbo kíní ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ invite mi. kọ́lọ̀ ṣàánú wa o. tó bá ti wá délẹ̀ tó máa sọ fáwọn òkọ́lẹ̀ fi mọ́ pé kò ṣe àwọn ò lájẹ o ẹni báyìí ló fẹjú ẹ̀sùn o wọ́n sọ o ká láwọn ẹni tó ń ṣodù ńkọ́ ẹni tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀ ẹ on mute ẹ jẹ́ ká máa kọ́ gbọ́ ẹ on mute gbogbo everybody ti mute ara wọn o ẹ on mute ẹ sọ̀rọ̀ o. nẹ́tíwọ́ọ̀kì ni o ọmọ ẹ kalẹ̀ mọ́ mi ẹ kó ètò mà. ọlọ́run lọ́ọ́ bẹ létò o. ọlọ́run á máa gbà fún yẹn ní ṣèṣọ ò ṣe rí ọgbọ́n oríṣiríṣi tẹ́ ń gbé wá fún wa gbà mí báyìí máa wò pé ṣé nǹkan báyìí ṣé ó tún sì ṣẹlẹ̀ ṣe rí èèyàn máa gbọ́ ọ̀rọ̀ mi èèyàn kan máa wò pé bóyá pé cook story true life story ni wàláì tó bá sọ lórí alẹ́ ṣáàtì true life story ni ká máa fi kọ́gbọ́n oríṣiríṣi ṣe rí ilé ayé ìyàfi kọ́lọ̀ ń ṣàánú wa kọ́lọ̀ má jẹ́ ká tẹ́ni wa ti pa lọ́rùn kọ́lọ̀ àtorí pé àmọ́raṣọ́ ọ̀bọ ọlọ́run kó máa ṣọ́ wa ní gbogbo ọ̀nà kọ́nà kọ́lọ̀ má jẹ́ ká ṣiṣẹ́ ṣe rí ilé ayé wọn ní ọ̀rẹ́ òsì mọ́ kárẹ́ ni bá rìn ló kú o kárẹ́ ni bá rìn gan òkè ló ti dùn hi hello because àwọn èèyàn sì ìṣọwọ́ tí àwọn èèyàn tọ́pọ̀ fi ń gba like àwọn ti gbé nǹkan bí kéèyàn ti gbé ṣùmí àwọn èèyàn ti gbé ṣùmí gan ẹ bá kàn rí ẹlòmíì báyìí ó kàn máa change lẹ́ẹ̀kan náà láìṣẹ̀ láìrò ẹ kàn wò pé ṣé lára la fẹ́ pè é. mọ́mì ọ̀rẹ́ tó ṣe padà sáwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni kò bá má sọ ṣé ọkọ tó kàn dùn èmi bẹ̀ ni pé kò bá má sọ fáwọn yẹn àbí ìyá bóyá máa fojú wò pé ọ̀rẹ́ gidi àti kékeré làwọn kò sí táwọn ò kí ń sọ bí kò bá má sọ bó ṣe gbà kò bá má sọ àbí kílẹ̀ tún lèmi tẹ́ rí. òun sọ pé kọ́lọ̀ ìṣọ́ wa níbi tá àti máa ra aṣọ ṣe rí gbà mí èèyàn kan máa wà pẹ̀lú èèyàn máa wò pé ẹni ya àtijọ́ wà tipẹ́ kò sí kan tí mo lè ṣe ẹ̀ pẹ̀lú ẹ̀ understand tó dẹ̀ jẹ́ wípé inú ẹ̀ ó ti change sí wọ̀ tí wọ̀ wọ̀ ó ti change bẹ́ẹ̀ ni. yes pé yóò wọ̀ ṣé mo yóò kọ́ máa sọ̀rọ̀ lọ wálẹ̀ ẹ pé kò yẹ ní kankan wálẹ̀. kò everybody wá ní. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni oníwèé ìgbélu ó lè jẹ́ sí nǹkan míì ò tẹ́ni téèyàn mọ̀. ó lè jẹ́ sí nǹkan míì ó lè jẹ́ sí nǹkan míì. màámi o ọ̀pẹ́ni yìí kò dunú sí ẹ. màámi. bẹ́ẹ̀ ni. màámi ẹ kì í fi kan ṣe example ṣe báwọn kan ló ti gbowó lórí platform Alexa TV tí wọ́n ti gbowó àwọn dàṣà rí wọn ni. ara example kan náà nìyẹn. wọ́n bá lọ kò bá tún dùn yín. ara example kan náà nìyẹn àárín wọn náà wọ́n ti lọ wọ́n ti gbà kan tán máa gbà wọ́n ti lọ so kọ́lọ́ ń ṣàánú èèyàn ilé ayé yìí o ilé ayé ogun ni kọ́lọ́ ń ṣàánú. sísá kàbírà ẹni mọ́mì sọ̀rọ̀. àwọn èèyàn kan ló sẹ́ǹdì ṣó yẹn sí mi wọ́n ń kú mi báyìí lọ́dọ̀ Rafford ni mo wá wò pé ẹ máa wọ báwo ni gbẹ̀yìn àwọn èèyàn. bẹ́ẹ̀ ni inú jìn inú àwọn èèyàn jìn. ṣé ń tà àkọ́kọ́ yunifásitì ọmọ ẹ̀ mọ́wọ́ skúlù yunifásitì ṣá. kábíyèsí ọlọ́run. àbí àwọn sísá Bọ́lájí ṣọ́ọ̀ mẹ́kọ̀ọ́ àwọn ṣáà ní kí ní gbogbo ẹ̀ ò ṣáà ṣẹ́yìn wọn. bẹ́ẹ̀ni kò ṣẹ́yìn mi o bẹ́ẹ̀ni o ilé gbígbà owó ilé owó oúnjẹ kábíyèsí ọmọ mi ní ìṣẹ̀wọ̀n lórí pé wọ́n ṣàkóso mo ní ẹ má jẹ́ àjọ ìkíta obìnrin lójú máa tì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni
advice tí bẹ́ẹ̀ mo ni give wrong ni wọ́n ní mò ń gbèjà ọkùnrin yẹn. wọ́n dẹ̀ dọ̀tá wọ́n dọ̀tá straight tó jẹ́ wípé wọ́n dọ̀tá straight wọn ti ẹ̀rọ náà tẹ̀yìnwá owó ilé owó oúnjẹ owó school. ṣẹ́rí kan tèmi kọ́ mọ̀ ní pé ó máa ń lọ dídì pa àwọn èèyàn pé kọ́ máa sórí wọ́n máa wò. ṣẹ́rí lọ́ládà dámilọ́lá tẹ́kùn mi fi ọmọ. ènìyàn dọ́tà tí mò ń pa bí iṣẹ́ mi ìró mi ìbú ní ìjọba. ó ti lọ. ó pàdédé fẹ́be. nínú ayé yìí à ń kọ́ èèyàn lèèyàn máa máa jẹ́ màá mọ́mí bẹ́ẹ̀ ṣẹ́rí ni o inú jìn ayọ̀ barakatu. Ẹ kálẹ́ kú ètò. Ọlọ́run lọ bẹ létò ẹ̀. ọlọ́run lọ bẹ elétò. Masha Allah. Ètò tálẹ̀ yóò tún lágbára. Àánú àwọn fámìlì tí ẹ sọ̀rọ̀ wọn yìí, àánú wọn ṣe mí púpọ̀ gan-an. Àánú wọn ṣe mí because ọ̀pọ̀lọpọ̀ èèyàn à ń rìn àmọ́ a ní nǹkan kan tí wọ́n ń pè ní third eye. A lójú inú ẹlòmíì ò mọ bó ṣe lè ro ọpọlọ lórí àwọn àlámọ̀rí ayé rẹ̀, so ó ń rò pé bí nǹkan bá ṣe ń lọ náà ni yóò ṣe máa lọ. Àwọn míì èrò ìdàkejì gbogbo nǹkan. Ṣẹ́rí ó wà òkè kéèyàn ò ní feelings fáwọn bínibíni àbí àwọn fámìlì rẹ̀, but kí ni ìpalẹ̀mọ́ tó ń gángan ti ṣe ṣòro consequences tó lè padà tẹ̀yìn yọ, àbí akàṣà rò pé ayé yìí dídùn ni yóò máa dùn lọ ni. Torí gbogbo ẹni tọ́lọ́run bá ti dá sílé ayé yìí, tílẹ̀ bá ti mọ́ fún yẹn nílé ayé, tílẹ̀ bá ti mọ́ fún ọ, èèyàn gbọ́dọ̀ rò wípé ilẹ̀ òní tó mọ̀ yìí o, màá rẹ́rìn nínú ẹ̀. Kò sí bí èèyàn ṣe lè wà láyé yóò rẹ́rìn nínú ayé yẹn lọ́jọ́ yẹn. Kò sí bí nǹkan ṣe lè bàjẹ́ tán, kò sí bógun ṣe lè máa ṣẹlẹ̀ nínú ìlú tó, èèyàn rẹ́rìn láàyè kan, táìmù kan wà téèyàn rẹ́rìn. Bẹ́ẹ̀ sì ni kò sí bí nǹkan ṣe lè máa dùn tó bóyá wọ́n ń ṣe patí, kódà ìwọ gan níyàwó àbí ìwọ lọ́kọ, èèyàn ó rí nǹkan kan tí ó bànújẹ́ tí ó sáà rí bànújẹ́. So bí ti máa ṣẹlẹ̀ sí yẹn lójú, kódà bó ti dórí àwọn wèrè yẹn, àwọn tán bá ya wèrè, àwọn àkókò kan wà nínú ayé wọn tó yẹ pé ẹ kàn rí pé yọkàn ṣàdédé rẹ́rìn, Ọlọ́run fi ẹ̀gbẹ́ kan dùnnú nìyẹn. So gbogbo ẹni tọ́lọ́run bá ti dá sílẹ̀ ayé yóò máa rẹ́rìn yóò sì máa banújẹ́. Kódà tẹ́ bá lọ kí àwọn èèyàn bóyá àdánwò kan ṣẹlẹ̀ sí wọn, àbọ̀fọ̀ kan ló ṣẹlẹ̀ sí wọn, ẹ sì tún rí lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n lè sọ̀rọ̀ dáwọn àyè kan, ẹ bá rí pẹ́ni tí gbogbo yín lọ kí àbẹ́ni tí ń banújẹ́ gan yóò bá tó ra rẹ́rìn músẹ́. Báyé ṣe wà nù, èèyàn ò lè mọ dùn látàárọ̀ títí dalẹ́ kó má rí banújẹ́, èèyàn ò sì lè mọ banújẹ́ látàárọ̀ kó má wá rí nǹkan kan tí ó pa lẹ́rìn. So tó yẹ pé èèyàn ti mọ gbogbo ilé, èèyàn ó ti mọ prepare fún ìgbésí ayé rẹ̀ bí ó ti máa ṣe lọ. So irú àwọn ẹni yìí nísìn ó fọkàn tán ẹni tó rò pọ̀ rẹ̀ òun ni, ó fọkàn tán ni, ó ti rò pé yes bọ́kàn tòun ti mọ́ bẹ́ẹ̀ lọ́kàn ẹni yìí mọ́, but kò mọ̀ pé ayé ò rí bá bọ́lọ̀ ti ṣayé nìyẹn. So èèyàn gbọ́dọ̀, tó bá wà pẹ̀lú àwọn èèyàn, irú èmi nìsín tí n bá jókòó pẹ̀lú bóyá mo wọ public mọ́tò kan àbí nǹkan kan nìsín, gbogbo ẹni tí n bá jókòó sí lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ní ti mọ̀ wò pé ó lè lẹ́nu yìí, ó lè ní ọ́. So màá ti sọ́ra mi bí mo ṣe máa ń ṣe nìyẹn ni. So yín ti rí yìnyín ní fọkàn trust ẹ̀ pé kí n wá dẹra lẹ̀ kó ká wá máa sùn ká máa gbórí léra wa léjìká, tó bá ti gbórí lé mi léjìká. èmi máa ń trust gbogbo èèyàn ní wàláì, torí máa wo pé mi níṣẹ́ kà. wọ́n mọ cheat èèyàn báwọn ni, ayé ò ṣe é lọ bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ wàláì ó ní bẹ́ẹ̀mi náà wí o, ẹni pé mo ní ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀mi náà wí, ó lè má jẹ́ lónìí ní pé bóyá mi ò ṣàdúró bọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo aláàrọ̀ gbọ́kọ́nù kínní yìí o. Bẹ́ẹ̀ ni. So gbogbo ẹni tó bá ti lè nírú trust bẹ́ẹ̀ yẹn tán, wọ́n máa betray rẹ̀ ni. Torí gbogbo ẹni tó bá gbọ́kànlé tán yányán tó wò pé ẹni yìí àmú trust ẹ̀ kò lè dà mí, irú wọn gan wọ́n wà very delicate téèyàn mọ̀ kíyèsí. So gbogbo naam irú àwọn tó ní pé èmi jẹ́ ilé mi wàláì mi tí rò pé àmọ́ ṣe mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí
bí bá rí èèyàn báyẹn máa rò bíi pé kíní mi ì tẹ̀ ní yẹra wò mi ì tẹ̀ ní paramọ́ àwọn èèyàn ló máa ní zip bag yẹn wọ́n wá wo orú ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ ti fojú wò pé kíní àwọn ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ fẹ́ trust torí gbogbo ẹ̀ náà ló ní good and bad to it. bẹ́ẹ̀ ni ṣe rí àwọn Yorùbá wọ́n ní ìwọ ò jù mí èmi ò jù ọ́ ní máràlé ẹni fojú di ni so gbogbo èèyàn pátápátá kì í ṣe pé èèyàn ò máa lérò bí sí èèyàn náà kì í ṣe pé èèyàn ò máa rò pé ẹni yìí èèyàn bí ni mọ̀jẹ̀ ń súnmọ́ bọ́ wọ́n gbé ìmọ̀ yẹn kalẹ̀ sódà òun kálukú ó lè máa kíyèsára rẹ̀ ó lè máa ṣọ́ra rẹ̀ kì í ṣe. Landlady, Imani, can you lower your voice, please? I know you guys playing game. I could yell at the wall. Okay, start the mute. Hello me, mouth sorrow. Jerry, mommy, ó dà pé bí a network wọn ni. Ẹ mọ̀ mọ̀ náà mo fi sọ bẹ́ẹ̀ because ó ti show me. Ó kò network wọn. Okay, okay, what's it? Okay, bẹ́ẹ̀ ni network yẹn ni. So kìí ṣe pé èèyàn máa kíyèsí gbogbo èèyàn pé ẹni ibi ni wọ́n tán náà yányán bọ̀ wọ́n gbé kíní yẹn kalẹ̀. bẹ́ẹ̀ ni so èèyàn gbọ́dọ̀. bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ̀. mi ìdédé rò pé ọkọ máa ṣèkà fún mi. sẹ́rí ayé ló ti dì bẹ́ẹ̀ nínú ètò ìgbésí ayé náà kò dáa kéèyàn máa kẹ́fín sí yàn but ó dáa kéèyàn ó mọ bí ó sì lè máa ṣọ́ra rẹ̀ ńlẹ̀ yẹn fi gbọ́dọ̀ mọ wò pé ẹni yìí jẹ́ ń ṣọ́ra mi kó má bàa jà mí lólè ẹni yìí jẹ́ kí n ṣọ́ra mi kó má bàa wá bí sí mi kì í ṣe pé yàn ń ìkẹ́fín sí yàn ó yàtọ̀ sí kéèyàn máa ṣọ́ra fún yàn so téèyàn bá ń kẹ́fín sí yàn ó yàtọ̀ sí kéèyàn máa ṣọ́ra fún yàn so ẹni tọ́lọ̀ ń bá ti wá ní kéèyàn ò ní trust nínú ẹ̀ dáwọn level kan èèyàn lè jurálẹ̀ fún torí pé Ọlọ́run náà máa trust àwọn ẹrú rẹ̀ dé Ọlọ́run náà máa jurálẹ̀ fáwọn ẹrú rẹ̀ dé ní àwọn stage kan pé lágbájá yìí mo trust ẹ̀ tán tọ́lọ́run ó jurálẹ̀ fún gbogbo ohun tó bá béèrè lọ́lọ́run mọ̀ fún gbogbo ohun tí bá ń ṣe kódà tí bá ń ṣe tí ọ̀dà gan Ọlọ́run yẹn fílẹ̀ èèyàn mi ní Ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ o mi fẹ́ káwọn èèyàn jiyàn lórí Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ yẹn náà ni bí ìgbà téèyàn bá ń ṣàdúrà náà ni mo tún ti yà sóko bòmíì ni téèyàn bá ń ṣàdúrà ní ìsìn tó bá ní ọ lọ ṣàdúrà yìí Ọlọ́run wọ́n wá ní kó o ṣe lọ́jọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin ọba ṣe àdúrà bá gbà Ọlọ́run ò fẹ́ mú ọlọ́rẹ̀ ni o Ọlọ́run ò fẹ́ mú yẹn. ẹ gbé kọ́ọ̀lù àwọn tó ń pè wọlé ẹ káàbọ̀. ó dáa. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ẹ̀ka lẹ́kọ̀ọ́ ètò mọ̀. Ọlọ́run lọ́bẹ̀ elétò. Mọ́mí ẹ wò ó, èèyàn ṣòro gbẹ́tẹ̀lé o. Èèyàn ṣòro gbẹ́tẹ̀lé. Torí kò sí ẹni tí ò lè dààyàn. Ẹni abínibí gan ń dààyàn níbi débi ọ̀rẹ́. Kò sí ẹni tí ò lè dààyàn. The best thing bẹ̀ ni pé kéèyàn mọ́ rìn láìléyàn, kéèyàn mọ́ lè gbọ́kànlé yàn. Ó ti lè kéèyàn mọ́ gbọ́kànlé yàn rárá. Ilé ayé fà wà ó lágbára kọ́lọ̀ mọ̀ kó mọ̀. Ẹ̀ṣọ́ wa. Owó yà wá tà wà lórí àlẹ́ ìsìn, àlẹ́ sáàtì. Ṣé tó bá dìgbà bá tò sí gbogbo àìwá fún wọ́n wá? Á fún wọ́n wá. Tó o bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn. Ọlọ́ ẹlẹ́dàá kó mọ ṣọ́ wa kó mọ fún ẹ̀ṣọ́ wa. Ẹ kó ètò mọ́ ìlú ìṣọ́. Àmì ẹ ṣeun. Àmì kò fàyà fún ẹ ṣeun. Ẹ ṣeun. Ta lórí ṣẹ̀mó tí mo jẹ láàárọ̀ ìyá Tílá? Wà okay, ó make sense. Ó make sense gan. Ṣẹ̀mó tí mo jẹ àti Lórí o. Mo rí pé ó bèèzì lórí ìdájọ́ Trump ni. Bàbá wa tuntun ló láwọn pancake ó láwọn tó àpẹẹrẹ alọ́mọ Amẹ́ríkà èmi ò ti kẹ́rù fi Amẹ́ríkà lèmi náà. Ó ní láì kí ṣerú àwọn láńdẹ̀dì tó forí wọn fọ́ sọlẹ̀ síbí. Ó lókèlè tó fi àwọn lẹ́lẹ́tọ̀ àti jẹ̀rú ẹ̀. Òkèlè ni ẹ mọ́ jẹ. So ẹ jẹ́ pípẹ́ yìí ká ìgbẹ́lu yìí. Ẹ jẹ́ lọ patronize yá méje ní kí n kí ẹ bá lọ jẹ pancake àti lọ. Bọ́ bá mú yín kì í bá yín. Èmi ti wá sọ tèmi fún yín o. Ó ní kálukú mọ́ rẹ̀. Á pè o. Amẹ́ríkà tèmi tì. Ẹ̀mọ́ ni mo jẹ o, òkèlè náà ní àmọ́ jẹ o. Má gbọ́rọ̀ yín lọ jàre o stars.
ok àwọn Yorùbá wọ́n ní tọ́rọ̀ bá bàjẹ́ tán tọlọ́rọ̀ ní í dà irú ẹ̀ lẹ́yìn àwọn ọmọ aráyé ọwọ́ epo lọmọ aráyé máa báyàn lá wọn ì báyàn látẹ̀jẹ̀ ẹ wo orú ọ̀rẹ́ rẹ̀ tó trust dé level kan tó wá jẹ́ pé ọ̀rẹ́ yìí ni lọ́lọ́run fẹ́ lò ní irinṣẹ́ èṣù fún tọ́lọ́run fi yí kádàrá wọn padà bó tilẹ̀ jẹ́ pé n ti ń bẹ nínú àwọn kádàrá wọn báyẹn náà pé bí n tí ó padà ṣẹlẹ̀ sí wọn nìyẹn. So ṣé ń gbọ́ mi. Thank you sister we made creator. Ṣé mo pé àwọn ó ti ń bẹ nínú kádàrá wọn báwọn náà bẹ́ẹ̀ ni ó ti ń bẹ nínú kádàrá wọn. Mo lọ pé àwọn ìka èèyàn ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni. Pé ìka èèyàn ti pọ̀ jù Nàìjíríà àwọn ò fẹ́ lọ. ní Nàìjíríà bẹ́ẹ̀ ni. Nàìjíríà lélẹ́yìí ló lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wo nǹkan nínú ẹbí wọn gan. ọ̀rẹ́ yẹn náà ló tún wá. wàlá ṣẹ́rí tí aburú bá fẹ́ ṣẹlẹ̀ sí yàn táburú bá fẹ́ ṣẹlẹ̀ sí yàn báwọn arákùnrin yẹn ṣe wà yẹn. wàlá ṣẹ́rí nínú àwọn ẹbí wọn gan bí wọ́n ṣe rí i pé wọ́n ti fẹ́ níláárí láti ìlú èbó yẹn àwọn kan wà tó jẹ́ pé wọn èé ṣàjẹ́ ni àmọ́ kínú wọn kàn bàjẹ́ sóore yẹn lásán yóò sì lapa lára wọn. yes pé inú wọn bàjẹ́ sóore ẹni yìí yóò sì lapa lára àwọn ẹni tí wọ́n ń banújẹ́ sí yẹn. so gbogbo kinní yìí ó ní í ṣe gan téèyàn ò fi gbọdọ̀ mú ayé yìí ní kékeré because ilé ayé ó ṣòro gbé gan kéèyàn tó lè làjá kó tó lè mórí bọ́ ogun láyé èèyàn ọjà téèyàn fi kú ni o. ìwọ tó bá wò pé o ti free gbogbo nǹkan lọ́wọ́ rẹ ti bà kò sí wàhálà kankan mọ́ èèyàn tanra rẹ̀ jẹ́ nínú ilé ayé yìí ni torí pé ńgbò bá dé tí bèbè ibi tó ti fẹ́ cross ibẹ̀ lèèyàn ti jábọ́. bẹ́ẹ̀ ni tó ń bẹ káàkiri bẹ́ẹ̀ yẹn tó yẹ pé èèyàn kàn ṣàgbákò wọn ni bọ̀ ọ̀tọ̀ ni fọ́tò ní téèyàn máa rí pé ẹni dàbẹ̀ pé fọ́tò tí mò ń rí kó ba ayé mi jẹ́ ni bọ̀ ó tún lè jẹ́ pọ́tọ̀ ní nǹkan tó kó bá wọn. àánú àwọn fámìlì yìí má dẹ̀ ṣe mí o. ok ẹnìkan ń gbọ́ prógráàmù wa lọ́dọ̀ ìyá aláǹlẹ̀dì ẹ̀ reduce voice. ọ̀dọ̀ yín ni sẹ́ẹ̀. ẹ gbọ́ tí mo ní kí ìyá aláǹlẹ̀dì pé kí ni wọ́n kúrò lẹ́yìn ọ̀dọ̀ yín. ẹ dákun gbogbo wa ká mọ̀ mú ayé ní kékeré torí àánú ọ̀gbẹ́ni yẹn ṣe mí gan torí wọ́n rò pé ọwọ́ àwọn ṣe bá wọ́n rò pé Ọlọ́run ti ṣàánú àwọn ni bọ̀ tọ́lọ́ ń bá táwọn míì bá kó sínú àdánwò bẹ́ẹ̀ yẹn wọn èé lè jáde mọ́ nínú rẹ̀ torí àwọn ok ó sì mú ìṣe kò sí ọ̀rọ̀ kankan mọ́ bí o kí ni ẹ ti lọ tún gbọ́rọ̀ gbọ́rọ̀ mọ́. wàláì ó báyẹn nínú jẹ́ fún wọn gan-an pé àfikún ó kún fàdúrà téèyàn bá ti ṣubú àwọn àyè kan wà tó yẹ pé téèyàn bá ṣubú ń bẹ̀ láyé yìí bá ti ṣubú ń bẹ̀ báyìí èèyàn é dìde mọ́ bá ti mú àwọn àyè yẹn bá ti lè ṣubú ń bẹ̀ báyìí ó lè dìde mọ́ wàláì kí n fún ilé ìwé ọ̀kan ṣé ń gbọ́ mi. ok mo ní àwọn àyè kan ń bẹ nílé ayé tó yẹ pé téèyàn bá ṣubú ń bẹ èèyàn lè dìde mọ́ bí bẹ́gbẹ̀rún àwọn wòlíì bá ṣàdúrà fún èèyàn bẹ́gbẹ̀rún pásítọ̀ bá ṣàdúrà fún onídìdí ló bá ti lè ṣubú àwọn àyè yẹn so gbọ́dọ̀ ò tiẹ̀ mọ gbogbo ẹ̀. mi ìmọ̀ wá ìta ìṣe. wàhálà ó lè da ìgbésí ayé wọn rú nìsín ìyàwó á ní òun dẹ̀ sọ tẹ́lẹ̀ pé baálé òun ni ọ̀gbọ́n. ọkọ máa affect ìyàwó wọn. tí o bá tún rọ́nà àbáyọ míì ní ìsìn àfàìmọ̀ wọ́n change mind tiẹ̀ lọ́ọ̀ nìkan ló lè síjú àánú rẹ̀ wọ̀n lórí kéèsì tí wọ́n kan rò bọ̀ yìí. wàláì ó ga ẹ wo nǹkan ọwọ́ epo làwọn ọmọ aráyé máa ń lá
àdúrà àwọn èèyàn tí wọ́n ti lóore gbà lórí Alexa TV téèyàn dẹ ìgbà wọn ń gbà ẹnu kálukú ń dùn wọ́n ń ṣe bí ẹni pé kò sírú wọn kálukú wọ́n mọ ẹyin ájí àwọn. Usasi yẹ kí ìṣẹ́rí yẹn ò dùn èmi ibi tẹ́rù Ọlọ́run ti bà mí jù sẹ́ òun ni Rafford Ọmọlára Fáwì àní ó ní kí n wá sórí iṣẹ́ òun èmi dẹ̀ wà lórí iṣẹ́ òun ló mẹ́sẹ̀jì mi mo jókòó tí mo wà lórí iṣẹ́ yẹn ọjọ́ ègó rẹ̀ mi àṣẹ mi ló dẹ̀ ń bú lórí iṣẹ́ yẹn Usasi ó dẹ̀ ti sọ fún gbogbo èèyàn pé mo flag page òun aṣọ invite mi kí n wá kí n tí wá torí mi gbọ́rọ̀ ni èmi dẹ̀ ń bá wọn parí ìjà tí mi ò ní sùn gbà mí ọjọ́ kan mi ò lọ bí iṣẹ́ níbi tí ẹ̀rù ọmọ aráyé ti bà mí wàláì mi ò ṣẹ́ mi ò ró mo fi gbogbo ohun tó mí àti tí ò mí ní ayé mi búra mi ìmọ̀ bá ṣe flag ṣó ẹ rí pé mo ti sọ pé tí n bá flag page tí n bá report ẹ̀ tí n bá flag kíní Ọmọlára Fáwì Ọmọlára fọlọ́run ṣọ́ kí ìbínú Ọlọ́run máa bá mi gbé bọ̀ tí mi ò bá ṣe tí Ọmọlára Fáwì ó dẹ̀ ti rojọ́ mi fún ẹ̀wọ̀ gbogbo sẹ́yìn gbogbo everybody nígbé ìkànnì ní mo flag kíní òun kò ní monetization kò ní nǹkan kan wàláì fún pé Ọmọlára fọlọ́run ṣọ́ parọ́ mọ́ mi ìbínú Ọlọ́run máa láti wàláì kò ní bọ́ nínú ìbínú Ọlọ́run tí ayé ò fi parẹ́ àti kí lorúkọ ẹ̀ èyí tí máa ń kọrin tó mọ tòótọ́ tí ẹ náà dẹ̀ mọ̀ pé Ọmọlára ń sọ bẹ́ẹ̀ kò dẹ̀ sọ fún mi èmi dẹ̀ ń bá wọn parí ìjà èmi dẹ̀ ń ṣe èmi dẹ̀ mọ̀ wàláì ilé ayé ìle gan ẹ wo òun ló ti jẹ́ kí kíní mi sì sáwọn èèyàn ẹ rí pé mo kàn máa káwọn èèyàn ní pé ẹ̀pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn torí ojú rí o ẹ wo ẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ mo kọ́ gbọ́ kéèyàn dẹ̀ sọ irọ́ yìí náà débi pé Oríyọmí jáde ṣe ṣó fún mi lẹ́ẹ̀mẹ́ta Oríyọmí tẹ́mi ti gbẹjàgbẹjà láìmọye ìgbà mo ráyè mo sáàrùn. ṣẹ́rí ilé ayé yìí wàláì ọgbọ́n oríṣiríṣi la máa kọ́ ṣẹ́rí orí ìkànnì tá a wà yìí gan pàápàá ilé ayé kan ní lọ́tọ̀ láyé ọ̀tọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni o ilé ayé gidi ni ṣẹ́rí téèyàn bá ọgbọ́n ọbẹ̀ gan ó tó ní kéèyàn fi ṣe ọgbọ́n téèyàn tún máa kọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa because kò kí ń ṣe ẹ̀kọ́ kékeré là ń rí lórí ìkànnì yìí orí ìkànnì yìí láti máa rẹ́ni tó ṣẹ̀ tó rò tó kọ́ déédéé change sí ẹ̀ orí ìkànnì láti máa rẹ́ni tó ṣẹ̀ tó mọ̀ rí gan tó kọ́ déédéé bẹ̀rẹ̀ sí ní bú ẹ orí ìkànnì náà ti máa wá wípé ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹyẹ ṣe báyìí tákọ̀dẹ̀ máa rí pé ní òjijì ọkọ̀ déédéé yẹ́yìn sí ẹ láì ṣẹ̀ láì rò in fact mọ́mì ṣẹ́rí wọ́n ti ní ogun láyé olórin kan ló kọ pé ìbá má ti múra sílẹ̀ láti ìgbà èwe mi nígbà má ti múra sílẹ̀ kò kí ń ṣe nǹkan kékeré bọ̀ ká ṣáà máa dúpẹ́ wípé Ọlọ́run tún máa ń kó wa yọ because kò sẹ́ni tó mọra ṣọ́ nínú wa wàhálà Ọlọ́run ọba ló ń ṣọ́ wa so gbogbo kíní yẹn ti wà gẹ́gẹ́ bí ètò pé ní àsìkò yìí báyìí wàá rí nǹkan báyìí wàá ṣe nǹkan báyìí bọ́ ní àsìkò yìí báyìí Ọlọ́run máa dúró tiẹ̀ wàá mọ̀ dá máa fi mọ̀ pé Ọlọ́run ọba ń bẹ Ọlọ́run ọba ó bẹ torí tí kò bá sí àdánwò kò lè sí àṣemágbọ̀n àpéyẹ̀sọ Ọlọ́run ọba ó bẹ kọ́nà ọba ṣàánú wa ṣe rí ilé ayé yìí ó tó kíyèsára bọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé bí kò máa rò pé ní ìsìn òkè à lọ sóṣòdì sí àwa táwa Nàìjíríà ti mọ̀ pé ó ṣòdì ojú ogun ni ẹlòmí àwọn ṣòkòtò méjì ẹlòmí àwọn ṣòkòtò mẹ́ta láti tọ́jú owó pé kó má bàa ṣe kí ni kó má bàa gbé òun lọ lóṣòdì so bí ara ṣíṣọ́ bó ṣe yẹ kó rí nìyẹn because ní ọkọ̀ wò pé ibi tí mo lọ yẹn yàn mọ́ kọ́ tí mo fẹ́ lọ bá mẹ́ but anything at all tó bá ṣẹlẹ̀ kọ́ náà bá ṣàṣàmọ̀nà mi. ẹ bọ̀ sísá mi ẹ mọ̀ pé ẹ ti mọ̀ pé ṣòdì lẹ́ ń lọ. bẹ́ẹ̀ ni ọmọ wà téèyàn mọ̀ pé òun lọ sí mo ti kó sí mo ti wà. wàyí ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ti wọlé sálámù aláìkùm sà. ẹ mọ̀ pé ẹ ti mọ̀ pé àdúgbò yìí o bọ̀ àdúgbò míì tẹ́ ẹ̀ tiẹ̀ wá jẹ́ mi wò pé àdúgbò Alaikum salam tula.
bẹ́ẹ̀ ni ó máa yàyàn lẹ́nu òun náà pè ní ibo la tún já sí. àánú àwọn fámìlì yìí ṣe mí o. ọlọ́run ìṣàánú wa láì àánú wọn ṣe mí gan. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Yes ma. Kẹ́rí tí a bá ń tẹ̀lé àwọn àgbààgbà nínú ayé a mọ̀ pé kò sí nǹkan tó yẹ kó jẹ́ tuntun fún wa but ó kàn yẹ ká máa ṣọ́ra ni. Alhaji Dr. Sikiru Ayinde Barrister ṣe kíṣẹ́ẹ̀tì kan I think the title is maturity. Bóyá kẹ́ ẹ lọ sórí Google kẹ́ ẹ lọ wo maturity kẹ́ ẹ gbọ́ maturity yẹn. Wọ́n kọrin yẹn ń bẹ̀ pé ilé ayé tó tó àfọwọ́bá sí ilẹ̀ sáà nílé ayé jẹ́ o kálókò tí mò ń là sílẹ̀ ọ̀rọ̀ ogun tàdágbére ìpamọ́ fẹ́ lọ jagun. Ó sọ̀rọ̀ gan nínú kíṣẹ́ẹ̀tì yẹn. Ọba lọ́wọ́ ẹja. Lọ́wọ́ ó dá o. Orin tẹ́ ẹ sọ. Ṣẹ́rí Ọlọ́run ló lè gbẹ̀dá lọ. lọ́wọ́ ayé. Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin wà sí ni. Olúkálùkù fi mọ bó ṣe máa lò gbésí ayé ẹ̀. Àwa lè bọ́ ń bẹ̀ tá a fi bọ́ sínú kòtò. Àwọn kan máa bínú. Àwọn kan máa fẹ́ràn. Àwọn kan lè fẹ́ràn láàárọ̀. Káwọn ẹni tó fẹ́ràn láàárọ̀ yẹn kó bínú lọ́sàn-án. Ẹni tó ń bínú látàọ̀sán látàárọ̀ títí dọ̀sán ó lè dọ́jọ́ alẹ́ nísìnyí kó máa yọnu síyàn. Bẹ́ẹ̀dá ti máa lò gbésí ayé ẹ̀ lọ nìyẹn. Kò sí Sètáànì kankan ju pé àwa tá a jọ ń fi àjẹra wa yìí náà ní Sètáànì ara wa. The only thing tèmi kan lè gba àwọn èèyàn mọ̀ràn ò ní pé nígbà tá a ti mọ̀ pé àwa lè bọ́ ń bẹ̀ kí nìkan tá a máa wá ṣe ò ní pé ká ṣọ́ra. Tá a bá wo àwọn tí wọ́n ń bínú wa yìí tàbí tó ń fẹ́ máa fìyà jẹ wá directly or indirectly yìí àwọn tó súnmọ́ wa jù ni o àwọn tá àti ẹ̀ lérò pé wọ́n lè ṣe ní láyé àti láyé ni o ní tó máa ń lágbára jù nìyẹn o ọ̀rẹ́ kòríkòsùn Ọ̀rẹ́ náà ló wà lóye ìsìn nínú Amẹ́ríkà. ọmọ ìyá ọmọ bàbá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò in fact ọ̀rẹ́ tó jẹ́ pé ẹ̀rọ wọn jẹ́ mu tó yẹ pé tó bá rọ̀jò àkọ́kọ́ wọ́n bí lè pín tọ́rẹ́ àkọ́kọ́ bá wí náà lọ́rẹ́ kejì máa sọ má dẹ̀ jọ rí disappoint láti ọ̀dọ̀ ara wọn. Ẹ ti rí i pé ilé ayé yìí tó bá ṣe é ṣe yí pé kọ́lọ̀ ní pé ẹ lọ yọ ilé ayé ẹ wò kéèyàn wá yọjú gbígbà téèyàn sí kọ́tìn àtẹ̀mí àti àátá padà pé àwa. Bọ́tí tó fi lè mú wa ká bọ́ bẹ̀ yẹn àjọ fa ni o. Àjọ fa ni o. Ẹni tó bá yẹ pé kéèyàn má tiẹ̀ bá sọ̀rọ̀ mọ́ rárá kéèyàn jìnnà sí. Ẹni tó bá yẹ kéèyàn sọ fún pé aláìda ni ẹ́ kéèyàn sọ fún pé aláìda ni ẹ́ bóyá ó lè change padà. Tẹ́wárí ẹ jẹ́ sọ kí nìkan fún yín o. Ẹ lọ wo orin Saheed Òṣùpá ó ní àgbẹ̀dẹ rọkọ àgbẹ̀dẹ ràdá ta ló máa rọ àfẹ́. Àwọn kan wà bí ẹ sọ fún wọn tó ń wú kí ẹ̀dá wọn ní gbọ́. Àdámọ̀ tó ti ayé wọn nìyẹn wọ́n mọ wà bàjẹ́ lọ náà ni ìyẹn ò sì ní kán máa lówó lọ́wọ́ ìyẹn ò ní kán máa lọ́lá ìyẹn ò ní kán máa níyì ṣùgbọ́n ìwà àbàjẹ́ yẹn ni wọ́n ti máa dọ́là ṣùgbọ́n nígbà tátùbọ̀ tó bá dé ẹlòmíì àsun ẹ wọ́n bá ẹlòmíì wá ẹkún wọn ò ní rí. That is the life bí life ṣe rí yẹn yẹ́n mo ṣe wà yìí kí n gbẹ̀mí léèyàn mi ì sọ pé èèyàn kan ò lè ṣe dáadáa fún mi mi ì dẹ̀ kí n sọ pé èèyàn kan ò lè ṣàìdá sí mi tó bá ti gbá ìdá èmi torí mo ti prepare sílẹ̀ pé tó bá ti gbéjé mo ti mọ nǹkan tí màá fi tákù ẹ̀. Èèwò gan lórí ìyàwó téèyàn ní. Tí ìyàwó bá ti gbéjé mo ti mọ tí màá fi tákù lẹ̀ torí mi ò níjó bí mi nú mi dẹ̀ níjó fún mi ní headache. Tèrè mi ni màá máa fi àjẹra mi wọ́n ń fi àjẹ mi èmi tí wàá ronú pọ̀ ń fi àjẹ mi ìyá di méjì nìyẹn náà. That's life. Ọlọ́run ṣàánú wa o. A kò wá ọdún lọ́wọ́ ayé o. Kò wá lè kó wa lọ́wọ́ ayé tẹ́rí bí tá a ti rí tán fi ń ṣe lé nìní wa yẹn òun náà ló máa mú wa ga á tó wa máa mú wa strong sí. Èmi ò sọ pé ẹni tí ó bá máa bà tèmi jẹ́ kó má sọ pé òun bà tèmi jẹ́ o. Èmi ni mi ò ní dúró. Ṣùgbọ́n tí màá fi ojú ẹ̀ rí ńlájọ́ ń sọ fúnra wa yìí ẹni bá lóun bà tèmi jẹ́
ohun tí màá fojú ẹ̀ rí máa gbọ́ mi ibi tó ti ń gbọ́ mi o ohun tí màá fojú ẹ̀ rí ìwọ gan wàá sọ pé yẹ̀sọ́ kí ló wá sáyé fún torí mi ní ṣàdúrà fún ẹ. Salamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìyẹn làwọn Yorùbá ní bẹ́ẹ̀dì yẹn bá dàbí lóògùn máa fọ́ lẹ́yìn. Àbí ìtumọ̀ ẹ̀kọ́ yẹn. Ẹ jẹ́ àwọn ẹ sọ̀rọ̀ ẹ̀yẹ́lẹ̀ ọ̀mùtì ń sìn. Our UK best scholar ti sọ salamu alaikum lọ́mí nǹkan àwọn dáwọ́ dúró ń bẹ̀ yẹn náà nìyẹn. Bóyá orí ṣe ni. Okay. Ẹ̀ka bá ti ń gbọ́ yìí. Okay, ẹ ti ń ṣe ẹ ti ń gbọ́. A ti ń gbọ́ yìí. Mo rò pé kò wọlé mi. Salamu alaikum ẹ kálẹ́ mọ̀. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò ẹ kújọ́ mẹ́ta mọ̀. Jọ́kọ̀ pẹ̀lú ẹ̀pẹ̀lẹ̀ báwo la. Alhamdulillah Ọlọ́run ṣe. Ohun yẹn jákè lé ni mo gbọ́ program níjọ́ ẹ̀ta àbíjọ́ òun ni. Ohun mi ò jákè dáadáa náà jẹ́ kí n pè. Ìgbà ẹ̀pẹ̀lẹ̀. Ẹ lẹ́mọ̀. Yes ma, ẹ ṣeun ma. A kú àlùmọ́júbà olórí tuntun yóò bá yín lára mú lágbára náà. Bàbá ti ní ká jẹ́ kórìí wá pé. Gbogbo ọmọ yòówù tó lè dá. Gbogbo ìmọ̀ tó ń gbélé. Kò sí nǹkan tó ń jẹ́ ọmọ ọlọ́kùnrin sọ́kùnrin mọ́. Àwọn Bẹ́ẹ̀ni, a ti gbọ́ ọkùnrin sẹ́yìn. lóbìnrin ṣé mo pé àwọn kan ọmọ obìnrin kan láwọn tíṣà alálejò. Ọkùnrin ni ó sì ti lò. Níbẹ̀ náà Olúwa. obìnrin kúrò tó ti dọkùnrin tó ti rẹ́ gbogbo kíní kúrò. Ó ní kò sí bẹ́ẹ̀ mọ́ o. So èmi ò wá mọ Ẹni ó tó bá ti ṣe ẹni ó bá ti ṣe yẹn ajé ó ti wà rísíkì nìyẹn. Ó yẹ yóò máa fọ́ mi táwọn èèyàn ń ké rẹpẹtẹ lánàá kí lẹ̀ ń sọ yìí. Torí mo dáhùn Wọ́n ṣe ní ké. Ṣùgbọ́n láwọn tó ti rẹ́ kíní yẹn kò sí ìtókàn wọ́n máa wọ kíní ìbalùwẹ̀ ọkùnrin ibi ọkùnrin ní. Olúwa inú ọba ara. Gift we warriors. Ọlọ́kùnrin àtọ́kùnrin nìkan ni oníkòsí tí ń jẹ bẹ́ẹ̀. Ó ga o. Ọlọ́run gbogbo yòówù tó lè gbé wá Ọlọ́run ó dúró táwọn ẹni tiẹ̀ Ọlọ́run á dúró tì yín ẹ sì rí ti yín sẹ́ńbẹ̀ lágbára Ọlọ́run onígbòkú yín ránṣẹ́ wálé insha Allah qudratillah àti ojú owó àtèrè gbogbo ẹ̀lẹ́kọ̀ọ́ wálé lágbára Ọlọ́run. Ṣe rí ọ̀rọ̀ àwọn tá à ń sọ yìí mọ̀nàfìkì ti délé ayé ti pẹ́ àbòsí sì ti wà gẹ́gẹ́ báwọn stars wa méjèèjì ti sọ síwájú. Statement tí àwa UK best scholar fi parí ọ̀rọ̀ tán ní àwọn ò ní pé kí alábùsí má ṣàbòsí o àwọn ò ní kí elénìní má ṣe elénìní o a ní kí onílára má ṣe ìlara o a ní kí olófòfó má ṣòfófó o a ní kí abanitẹnijẹ́ má bà tèèyàn jẹ́ o àmọ́jọ́ tó bá ti stop àti bàyàn jẹ́ ọjọ́ yẹn lábẹ̀rẹ̀ sí báwọn náà jẹ́ lórí ọ̀rọ̀ Talesta TV gbogbo eléyìí tó bá tí mo kà sílẹ̀ yìí èyí tó bá kù ńlẹ̀ nù wọn tí wọ́n sì wà nínú wa Ọlọ́run ní jẹ́ wọ́n ní rújú tiwa wọ́n lọ àwọn tó sì kù tí wọ́n sì ń pretend Ọlọ́run àkókò sí wọn nínú kó lè bá rere rẹ̀ jẹ àmọ́ ju gbogbo ẹ̀ náà lọ ẹ̀yin ẹsẹ̀ àkọ́ntínú bẹ́ẹ̀ sì ń ṣe ní dáwọ́ dáadáa dúró kò sí gbogbo tí ẹ bá ṣe oore lẹ́san ìkà náà lẹ́san oníkálukú ní ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ àwọn tí ará Amẹ́ríkà tọrọ dẹ̀ ṣẹlẹ̀ sí tó ẹ̀kọ́ ló jẹ́ fún wa ká má gbé ara léèyàn jù ká mọ̀ pé bàbá mi máa ń sọ̀rọ̀ kan bàbá mi á ní má sọ wípé lágbájá ò lè ṣe báyìí fún ọ ìwọ ni kò mọ̀ wípé ẹni báyìí o èmi ò lè ṣe báyìí fún and that has always been my policy gbogbo bí ustaz ṣe sọ lẹ́ẹ̀kan èmi náà máa ń dira ni mi ń túra lẹ̀ pé ẹni yóò lè dà mí tó láti lóríṣiríṣi a lè kéré nú ayé bọ̀ ọgbọ́n àtòyè tá a ti fi báwọn èèyàn lò oríṣiríṣi èèyàn àtọ̀rẹ́ àtẹbí àti mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ like my own younger brother ibọ̀ rẹ̀ ló tẹ̀lé lọ ní ọ̀padà wálé mọ́ ẹbẹ̀ ìmọ̀ ń parẹ̀ mo sọ fún yín rí náà 12 years ní ọ̀rẹ́ ló lọ sí wedding pẹ̀lú all the way from Kaduna to Zaria Kaduna to Ibadan ó dẹ̀ dágbére fún mi pé òun ti wà lójú ọ̀nà ní 8:30 lówó mọ́tò àwọn àti lágbájá ó dìnnà ìdò ní pé so kéèyàn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run fojú àṣìbí hàn bẹ́ẹ̀ ni 12 ọdún kejìlá rè
so àgbọ́ pa àgbọ́ po so kéèyàn gbà fọlọ́run béèyàn bá ti wá rí i pé ẹni báyìí ó ń kàn pretend pé ọ̀rẹ́ lòun ni Ọlọ́run máa ń fún yẹn ní máa ń fi ọ̀nà àwọn èèyàn tiẹ̀ yóò fún yẹn lára Of course, yeah. yóò fún yẹn lára pé èèyàn kan òun yẹn atẹ́gùn yẹn kan fẹ́ wá díẹ̀ pé ẹni báyìí ó kàn lè wùwà kan ó lè sọ̀rọ̀ kan àṣírí wọn á dẹ̀ tú atúmọ̀ ta ni so tọ́lọ́ bá ti wá fi hàn yẹn kéèyàn náà kó gbìyànjú kó má dúró ní pé dúró kó ra yẹ̀sẹ́gbẹ́ kan kó máa wòran kó dẹjú kó lè bá rí mú tí ẹ bá dẹjú dandan èèyàn á rí mú. Okay, wọ́n ní sísá we met pé wọ́n ní táàpù táàpù ọláwọn ò fi kòbókò nà yín o ẹ ṣe. So àwọn ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ Ọlọ́run á gbé wa lékè wọn. Ẹgbà mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi dẹ̀ lè wà tájọ máa sọ̀rẹ́ ọ̀rẹ́ kan déédéé rí i pé ọ̀rẹ́ yẹn kan change ó sì di ọ̀tá mọ́yàn lọ́wọ́. Ẹ máa wò pé kí ni mo ṣe fún lágbájá ṣe nǹkan kan fún o ó ti di pé ẹ̀yin ti ń débi gíga ẹ ti ń jù wọ́n lẹ̀ ẹ ti ń jù wọ́n sẹ́yìn torí oríṣiríṣi ọ̀rẹ́ ló wà ẹni tó fẹ́ kẹjọ wà ní level kan náà wà ẹjọ máa sọ̀rọ̀ kò fẹ́ kẹ́ ju wọn lọ ara ẹni tó yẹ pé yóò fẹ́ kóun ju yẹn lọ ara ẹni tó yẹ pé yóò fẹ́ kẹjọ. ṣé àwọn èèyàn yẹn ò rò bẹ́ẹ̀. àwọn ọ̀rẹ́ kan á ní kẹjọ rí bákan náà wọ́n ń rò náà wọ́n ò rò ọ̀la kò sí tó kọ àwọn yẹn pẹ̀lú yẹn àwọn yẹn tí àwọn tó wọ́n fẹ́ tó kò nítumọ̀ sí wọn nínú ilé ayé wọn nítumọ̀ sí wọn kí àbílẹ̀ bá sú láago kan sàn tán wo aago tán ní ṣé mọ́gìrìbì ni wọ́n ń kí nìsín ní àbí zuri wọ́n ti mọ̀ kẹ́ zuri lọ́yẹ kán máa kí but àwọn máa dòndò pé mọ́gìrìbì ni ilẹ̀ ti ṣú o so irú àwọn ọ̀rẹ́ báyìí Ọlọ́run máa ń fi wọ́n hàn ìyẹn àwa èèyàn tí wọ́n á ń trọ́ọ̀sì jù ni àwa ní fura tó bá lágbájá dẹ̀ ṣe báyìí fún mi o ìdè wa mọ̀ pé báyìí ní orí o so kì í ṣe pé ọ̀tá tó ṣe dàbí ọ̀rẹ́ tó change tó dàbí ọ̀tá lójú wa kì í ṣe pé ìgbà yẹn ló change o that ọ̀tá aspect has been there ọ̀tá ni láti lẹ̀ but kò farahàn síta ó ń dọ́gbọ́n so kì í ṣe pé case overnight ló di ọ̀tá o àfi kí Ọlọ́run kó ṣàánú wa o gbogbo ibi tá a bá wà àmọ́ra sọ o Ọlọ́run lọ́ba oníṣọ́ o kó sọ wa kó sáwọn ọmọ ẹ̀yìn kó sáwọn ọmọ inú wa àwọn ọmọ tá a bí kó sọ wọn àwọn tá a fi ẹnu bí àtàwọn tá a fi ara bí àtàwọn tá a fi iṣẹ́ bí ọ̀tá bí iṣẹ́ wà ọ̀rẹ́ bí iṣẹ́ wà ọmọ bí iṣẹ́ gan wà tí àjọ máa ṣiṣẹ́ tó wá dàbí ọmọ síyàn so àdúrà tèmi lè ṣe nìyẹn Ọlọ́run ó gbé wa lékè àtọ̀tá ilé àtọ̀tá òde kẹ́ni má ní àwọn alábòsí ọlá dédé àsìkò yìí ọlá láhàúlà ọlá kù wọ́tà ìlà bí ayélujára ẹ ṣeun ẹ kú ètò mà. ìyá àbẹjì mo rí pé ìyá àbẹjì onítì kò ti dúró látẹ̀ nǹkan ìyá àbẹjì ẹ go ahead o kí sista ṣúrọ̀ mẹ́kú má tà kí ni tún ti kick you out. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o. Ẹ kú ètò ẹ má bínú àpẹ ẹ káalẹ́ gbogbo ilé. Mo rí pé ìyàbẹ̀jì gan ranjú mo wò pé kí lójú ríran kí làbọ̀rọ̀ tọrọ àpò. Ebi na you dey sell am. Mọ́mí ìṣètẹ́sí ọbẹ̀ yẹn ó fẹ́ jẹ́ kí ìdàbí pé ká ní Nàìjíríà lẹ wà má probe yín wà láì. Orí kí ni àwọn èèyàn tó ń lọ́wọ́ fẹ́ wá kí mi mo ní kí lẹ fẹ́ wá kí mi fún. Ọbẹ̀ yẹn ni ọbẹ̀ tẹ̀sẹ̀ yẹn kọjá ẹkọ́nọ́mì ilẹ̀ wa. Títí ọ̀dọ̀ wa ìní ìka àtúnṣe lọ́ní ìjọba àwọn ìtọ́jú ẹ̀. Mo lé mi kọ́ láńlẹ́dì ní kẹ́bí láńlẹ́dì tó ti rọsẹ̀ mọ́ là kí ló pápá káńsù skul fún ni òun ló rọsẹ̀ mọ́ èyí tó ṣẹ́kù torí tó bá ti kó máa ló le kó máa sọnù ni mo bá ní kó máa dà sínú àwọ̀. Ẹ bá kúkú jẹ ẹ parí ẹ. Ìṣẹ́dọ̀ mi torí ẹ̀ mò ń kọ́lé ohun èmi jẹ náà kùkùtù. Mo jẹ díẹ̀ ń bẹ̀ bọ́ ẹ̀mọ̀ èmi mo ti gbé tọ́jú èmi máa jẹ́ bẹ̀ torí ó dàbí tó bá ti tutù lọ́lẹ̀ ní máa ní it's not as soft ẹ mọ̀ pé sẹ̀mọ́ ó dàbó máa le bákan I don't know òun lóro òun náà lóro. Bẹ́ẹ̀ni ẹ ṣeun mọ́ mi ẹ̀yin lẹ́yìn jẹ́ ọ̀gbọ̀nà yìí o èyí tó wà ń ta. Wàláì gbogbo nǹkan ẹ̀. Ẹ ṣe màá mi ẹ ṣe mà
gbogbo ilé mọ́mì mò ń gbọ́ látàárọ̀ tẹ́ ẹ̀ sọ pé kán máa finú tọ́yàn mọ́mì tẹ́ bá notice ẹni tẹ́ bá ti finú tọ́yàn àwọn ló máa ń padà ń já yín kulẹ̀ lọ́nà téèyàn ò lérò. àwọn ni o. wọ́n máa wá ṣe é débi pé ẹ máa lanu hàhà lẹ́ẹ̀ máa ṣe ẹ̀ nílé pàdé. jẹ́ ńlá náà nìyẹn tí mi ò lè pàdé bọ̀ mo ti wá ń ṣọ́. ẹ wo òkè ẹ wo